This kind of them. Justice for Mohbad. Justice for our brother. Justice for Mohbad. Justice for Mohbad. Mohbad, ìmọ́lẹ̀, èèyàn serious perfect peace. Àkọ́ńtà fi jẹ́ ìdíje ni àmọ́ ọlápá náà ọmọ láyé. Ikú ẹ̀ dùn wá. Nígbà fi jẹ́ padà èèyàn serious mọ́ gbogbo àti bá ló wọ́n pa kú ẹ̀. Ọlọ́run máa bí wọn, ànálẹ̀ tún máa bí wọn, àná dẹ̀ ń bí wọn lọ báyìí. Gbogbo àfiẹ́lẹ̀ o, àṣewà pẹ̀lú ẹ̀. Gbogbo ọmọ ẹ̀ ò ní kúkò ní irun, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ọmọ ẹ̀ máa jẹ́ ọkùnrin ní ṣe àwa wà. Inú wa ò dùn fúnkù ẹ̀. Àmọ́ bàbá ń kórúkọ dáa ń tó rẹ̀ ó dùn wá. Ọ̀nà àfi wà ń bí lọ́jọ́ èní. Gbogbo èèyàn serious perfect peace. Justice for Mole! Justice for Mole! We need justice for him because if the justice does not come, they will continue killing us like that. We need justice! Justice is right! All we need is justice. What station is it? Sir? Police.